ọ̀kan pàtàkì lára àwọn gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ àti ajìjàǹgbara ní ilẹ̀ haúsá, kódà tó jẹ́ pé gbogbo ìgbà ni ló máa ń sọ̀rọ̀ tó sì jẹ́ pé òun náà gbajúmọ̀ ní gbogbo ilẹ̀ haúsá àti láàrin àwọn olóṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà. Iyun Mahdi Shehu ó mà ti sọ̀rọ̀ lórí àsọtẹ́lẹ̀ tí gbajúgbajà wòlíì alásọtẹ́lẹ̀ ní ti ilẹ̀ yorùbá iyun Primate Elijah Ayọ̀délé tó jẹ́ olùdásílẹ̀ Henry Evangelical Spiritual Church tó wà ní ìpínlẹ̀ èkó. Ó ti sọ̀rọ̀ lórí àsọtẹ́lẹ̀ tí bàbá náà sọ lórí ààrẹ bọ́lá ahmed tinubu àti bí àwọn kan bó ṣe fẹ́ fipá gbàjọba lọ́wọ́ ẹ̀, tí Mahdi Shehu tó sì jẹ́ kó di mọ̀ pé bó bá jẹ́ orílẹ̀-èdè tí nǹkan ti ń ṣiṣẹ́ dáadáa ni ó ní pẹ̀lú àsìkò tá a wà yìí lẹ́yìn ọ̀rọ̀ tí Primate Elijah Ayọ̀délé sọ, ó ló yẹ kí àwọn agbófinró pàápàá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ó ní ó yẹ kán ti lọ gbé bàbá náà kán jù ú sí àtìmọ́lé wọn kó sì fọ̀rọ̀ wá lẹ́nu wò pé kó yànnàná ọ̀rọ̀ tó sọ lórí pé wọ́n fẹ́ fipá gbàjọba lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu ni. Ẹ rántí pé nínú ọ̀rọ̀ tó ti ń jà rìnrìn káàkiri orí ẹ̀rọ ayélujára ẹni wòlíì Elijah Ayọ̀délé tó máa ń sọ àsọtẹ́lẹ̀ ní gbogbo ìgbà inú mà ti ju àsọtẹ́lẹ̀ ránṣẹ́ sí ààrẹ bọ́lá ahmed tinubu pé kó ṣe ọ̀rọ̀ rẹ̀ ní ojú alákànfin ṣọ́ọ̀rì kó sì tẹ̀lé òwe àwọn àgbà tó ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o, nítorí pé olúwa àwọn ọmọ ogun ti fi hàn òun wípé àwọn kan ń gbèrò láti fipá gbàjọba lọ́wọ́ ẹ̀. Kódà ó ní wọ́n ti gbé iṣẹ́ fún ọ̀kan lára àwọn ọ̀gá ológun kan láti fipá gbàjọba lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu. Bẹ́ẹ̀ ni Primate Elijah Ayọ̀délé ó wá sí ààrẹ bọ́lá ahmed létí àtọ́jú wípé kó lọ fúra nítorí láàrin nǹkan bí oṣù kọkànlá tí a fẹ́ wọ̀ yìí sí oṣù kìíní ọdún yìí ní àwọn tí wọ́n ń gbèrò láti fipá gbàjọba lọ́wọ́ ẹ̀ náà ó ní wọ́n fẹ́ ṣiṣẹ́ bí wọn èèyàn pé ó lọ ṣe ojú ọ̀rọ̀ ẹ̀ ní ojú alákànṣọ́rí. Bẹ́ẹ̀ ló ní kí olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ààbò fún orílẹ̀-èdè yìí National Security Adviser Alhaji Nuhu Ribadu, ọ̀gá àgbà sójà lórílẹ̀-èdè yìí, ọ̀gá àgbà ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn ọ̀gá ológun ó ní kí wọ́n lọ ṣe ọ̀rọ̀ tiwọn náà ní tojútìyẹ́ ńláparò fi ń ríran ní àsìkò yìí o. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ń jà rìnrìn táwọn èèyàn wòye pé àwọn àwo ló wá fẹ́ fipá gbàjọba lọ́wọ́ tinubu tí wọ́n lè dúró de àsìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 ìní Mahdi Shehu tó jẹ́ gbajúgbajà ajìjàǹgbara nílẹ̀ haúsá tóun náà gbajúmọ̀ dáadáa ló máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Nínú ọ̀rọ̀ tí Mahdi Shehu tó kọ sórí ẹ̀rọ ayélujára ló jẹ́ kó dé mọ̀ pé irú ọ̀rọ̀ tí wòlíì Ayọ̀délé sọ yìí ó ló yẹ ká gbé ká fọ̀rọ̀ wá lẹ́nu wò pé ó gbọ́dọ̀ sọ àwọn tí wọ́n fẹ́ fipá gbàjọba lọ́wọ́ tinubu. Ó ní bó bá jẹ́ àáfàá kan ni ló sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó lóun mọ̀ pariwo yóò ti wá pé ká gbé irú àáfàá bẹ́ẹ̀ láti wá sọ àwọn tó fẹ́ fipá gbàjọba. Ó ní ṣùgbọ́n wọn àṣírí ilé ìfọ̀ Primate Ayọ̀délé tó sì ní ó yẹ ká ránṣẹ́ pé bàbá náà ní kíákíá láti wá wí tẹnu ẹ̀ lórí àwọn tó fẹ́ fipá gbàjọba ni.